Bẹ́ẹ̀ ni, igi ìbẹ́pẹ ni. Bí èmi ṣe mọ̀ ní igi ìbẹ́pẹ, ìwọ náà mọ̀ ní igi ìbẹ́pẹ. Ṣùgbọ́n kí ni ìwúlò rẹ̀? Kí la lè lò ó fún? Àǹfààní wo ni a lè rí lára igi ìbẹ́pẹ? Abiwere ni. Igi ìbẹ́pẹ tó ń wò yìí abiwere ni. Tí a bá rí aláboyún tó ti ń lébọ̀, tó yẹ kó bímọ, tí ọmọ ò wálẹ̀, ẹ sáré bá mi wá ìtàkùn igi ìbẹ́pẹ yìí. Níwọ̀nba, ẹ mú lọ fún aláboyún náà nílé ìwòsàn. Kódà kan ti sọ wípé kò sọ́nà àbáyọ àfi tí ó bá ṣe operation. Ẹ mú fún kó jẹ ìtàkùn igi ìbẹ́pẹ yìí, kó jẹ́ kó mi omi ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bó bá ṣe ń jẹ tó mu omi ẹ̀, àti bí àtọmọ wẹ́rẹ́ la máa gbọ́. Ẹ má gbàgbé, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ má gbàgbé láti like, comment, share. Ẹ follow mi, subscribe to my YouTube channel. Ire o.